mọ̀ bẹ́ẹ̀ ni dúdú ìfúnka dúdú là ń pè yẹn òun ni ẹ fi ń ṣe bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ewé yìí tí ẹ bá fẹ́ gba àjẹ́ àbóṣó àjẹ́ pupa ìlú èyí náà máa lò ó ní nǹkan tó wáyé ọkàn tó máa fi kún a nílò láti sọ dúdú yẹn náà tó bá fẹ́ gbàjẹ́ dúdú ó máa wọ bí àjẹ́ ni ó ní nǹkan tó máa fi kún tó bá ti lò ó dàjẹ́ dúdú nìyẹn a lè sọ rẹpẹtẹ mo ti ṣe experience ẹ̀ débi 40 years ago a ṣe obìnrin kan tó kọ ẹyẹ yẹn wọ́n rí pé kí wọ́n wò bí ẹyẹ àjẹ́ ṣe rí ṣùgbọ́n gbà tó jọjọ́ àkàrùn àwọn obìnrin jẹ́ ìsinmi kí wọ́n fún un lájẹ òun fẹ́ fi ṣàkọyà kí wọ́n ti gbọ́n ní kankan òun fẹ́ máa fi ṣe kinní oríṣiríṣi mo ní mi tàjẹ́ ìdílé tó ń tàjẹ́ ọ̀tọ̀ ni ìdílé wa kì í tàjẹ́ so ó wà fún ewé yìí àwúre tó tó sí ẹ̀rọ owó náà ẹja ni ẹni ẹja lè fi ṣe ẹ sì lọ́bẹ̀ mọ́ ṣe sọ́bẹ̀ ẹ lè máa gbàdúrà àjàjà ní tó bá ń tajà àbọ̀ ń ta ọ̀rọ̀ tó ń ṣòwò ìwé yìí wà fún tí mo sọ fún yìí ewé yìí bẹ́ẹ̀ bá ń dóyàwó ẹ tó bá ṣe pẹ̀lú ẹja àrọ̀ yẹn fi lásì lẹ́nu ẹ wá ran ẹja àrọ̀ yẹn á máa jà pátápátá ewé yìí oní nǹkan tó máa fi kún ẹ fi sí ẹja àrọ̀ yẹn jẹ bẹ́ẹ̀ bàbá ìyàwó ẹ sùn rárápá ló máa gbé bẹ́ẹ̀jà yẹn ti dà tó mi ó yọ̀ pé láyìn á máa vóòmù lẹ́nu ẹja àrọ̀ yẹn so wọn gbọ́dọ̀ jíwèé fún ọmọdé òun náà sọ pé wọn pé kì í ṣe mágùn rárápá ló máa gbé ìyàwó alágbára ṣòro dó. bọ̀ṣẹ́ agbára kí ọ̀sà. àti bá lọ jẹ́wọ́ fọ́kọ ẹ̀. àbí ṣé bí o ṣe bá kúrú. tó bá jẹ́wọ́ fọ́kọ ẹ̀ ló máa fún lẹ́rọ ẹ̀ tó bá jẹ́wọ́ fún bó ṣe máa bá kúrú. kí wàá lẹ̀rọ ẹ̀ báyìí torí bàbá. kọ́tà ń sọ ẹ̀rọ ẹ̀ bí ìjíwèé tán àgbẹ̀dọ̀ àfi ṣe bó ṣe ní rere àfi ṣàlàyé ni bó ṣe ní rere ló ní ibi eléyìí ewé yìí tó bá fẹ́ bọ́ bàjà ó ní wọ́n á fi bẹ àwọn àjẹ́ kí wọ́n lọ gbá díẹ̀ wá lóru tó bá gbá díẹ̀ wá wọ́n fi nǹkan sí adéyàn tó padà ọjọ́ tó bá dé adéyàn tó bá pọ́dún kan jáde láyé ewé yìí náà tá bá fi sọ ọbẹ̀ fóbìnrin àbí ọkùnrin tá bá fi ṣe ọbẹ̀ fóbìnrin ó ní nǹkan tó máa fi kún àní kó lọ kúnlẹ̀ kan ọba tó bá fẹ́ pa ake náà wàá fi ṣe sáǹpù ake bí ẹran ni bẹ́ẹ̀ ni wọ́n máa bojú àjẹ́ náà máa bẹ̀ náà máa ṣe kò ní bó bá rìnrìn kò ní rí bójú ọkùnrin adédọ̀balẹ̀ fún pé kábíyèsí ake tó bá fẹ́ kú báyìí ake bí ẹran tí mo sọ fún yìí so bó ṣe ń ṣe eré so wọ́n máa ń fi bẹ̀ àwọn àjẹ́ lọ́wọ́ ẹ̀ ni. bàbá ẹ wá tó dáadé fún wa kí ni dáadé. Gure pupa ni kí ni dáadáa tó wà níbẹ̀. dáadáa ẹ̀ lásán ó wà fún ìbùkún ẹ fi ṣe jẹjẹ ó dáa búlọọkì ó wà fún yín ẹ bèrè lọ́wọ́ wọn lọ́jà ni wọ́n máa bá yín wá ní ẹ lè bá lọ́jà bẹ́ẹ̀ ó pọ̀ lóye ó wà ní oko ó pọ̀ lóko bó ṣe é sìn iṣẹ́ ńlá ni ó wà fún fébọ̀ ẹ bá wọ oríire bẹ́ẹ̀ bá fẹ́ gba físà wọ́n lè wá fi ṣiṣẹ́ fún àwọn tọrọ bọ́ bá débẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á rí físà yẹn gbà lóríṣiríṣi iṣẹ́ dáadáa wà nú ẹ̀ o bó ṣe láburú aburú ẹ̀ mo sọ yìí o wọ́n lè fi fọ́jú yàn wọ́n á fi rán tó obìnrin tó bá gbowó obìnrin ló dáa fún jù ó ti tí ọkùnrin bá bẹ̀rẹ̀ sí ń lo tí ò fún lówó tó bá fẹ́ gboko ẹ̀ á lo ewé yìí á lọ wá igbá á fi kíní èsì á fi kan fún á wá ló dóbò mi ò sanwó okú ẹ̀ mo bàyà á dé báyìí á dé báyìí á lọ tọ́jú ẹ̀ ṣé okú ọ̀nì ṣiṣẹ́ mọ́ ni. ewé yìí náà kò ságbára tó lè ní ìbódóbò àwìn ni tó bá fún lówó kò ní jẹ́ òdóbò àwìn ni. ewé yìí náà bẹ́ẹ̀ ni ṣáà lè fi bá Fúlàní jà ní. yẹ kó sẹ èdè pupa Gure pupa ní sùúrù o tẹ̀bí wọn tó
à ń kọ́ ẹni tẹ́bi tó bá wù ẹ́ ló lè lò ó sí. torí àwọn Fúlàní. gbogbo nǹkan tó bá wù ẹ́ ló lè lò ó fún. ewé náà wọ́n fi ilé mágùn náà. wọ́n bá wá nǹkan kan sí ẹni yẹn máa fi pa kó báyàwó ẹ̀sùn ni. mágùn tó ẹni bọ̀dọ̀ tó bá ti gun obìnrin yẹn eku a máa ké inú ẹ̀ a máa òun lè máa fi ṣọ́ra ẹ tó bá ń ṣe ṣìnà Ọlọ́run ò fi ṣèṣọ́ ti dájọ́ fún ẹ̀mí ara ẹni o ìyàwó alágbára ṣe ròdó o ewé yìí náà wọ́n dẹ̀ ti fi ń dá òkúta lóbìnrin ṣé ọkọ àti ìyàwó ló máa jẹ́ wọ́n fẹ́ jẹ́ àrọ̀ jẹ́ ọkọ á jí orí ìyàwó á jẹ irun. ta ló máa jà àárín. kò sí ìyàwó ló máa jẹ léè tó kù kò sọkùnrin tó máa pè é tí tó máa fi kú ọkùnrin mi ò ní pè é. tó bá ọkùnrin bá pè é báyìí tó bá jẹ́ alágbára ni abẹ̀ sí máa rùn tó bá fẹ́ bá sùn á máa rùn á ní kó máa lọ òórùn ló máa gbọ́. òun ni àwọn ayé àtijọ́ lè rí ìyàwó alágbára dó. tó gbogbo ẹ̀ náà ṣe é sìn tí ìṣekúṣe fi pọ̀. eléyìí ó tún wà wọ́n fi ń ṣe àgádágodo tó ń fi tí òbò obìnrin. adalákìbò tó wà dáadáa confam ẹ̀ẹ́dẹ̀tì òbò ẹ̀ ò ní sí bẹ́ẹ̀ ni. bọ̀ yẹn lè máa sí fún èèyàn. ẹ tó ti rí sí fún rẹ̀ láti fẹ́ wọ̀ bẹ́ẹ̀. ẹ wá fẹ́ kó bẹ̀ sí ṣe kíni á ṣe kíni ni. àwọn alágbára tí ìyàwó wọn bá fẹ́ jáde wọ́n bá fẹ́ ṣòṣèlú láyé àtijọ́ robin olóṣèlú wọn lè ṣe kó wọn fọkú bà wọn wọ́n máa ti òbò ìyàwó wọn ni wọ́n ní kó lọ́ọ́ máa ṣòṣèlú. tó bá ti wọlé. gbélé rẹ bá wọlé ó bá fẹ́ bá sùn á ṣe ni wọ́n á tì í kọ̀ǹfàmù ni. tí ọkọ yẹn bá ti ojú ara ìyàwó ẹ̀ tọkọ yẹn wá lọ kú. àwọn wà dáadáa irú ẹ̀ ti ráàpù rí wọ́n ti gbérú ẹ̀ wá ń fámìlì olúwàwá ṣeṣe wọ́n máa tẹ́yàn bá mẹ̀rọ ẹ̀. ó ti ṣe kan náà ó jẹ́ babaláwo ni ó fi ìyàwó yẹn sílẹ̀ ó dẹ̀ ti òbò ẹ̀. ó ti kíní ẹ̀. bẹ́ẹ̀ni adẹ ṣí ó gbà tó ti náwó lọ́wọ́ wọ́n dẹ̀ gbé dẹ́dọ̀ mi táwa mọṣẹ́ àwa táwa mọṣẹ́ ẹ̀ la máa mà dìtú ẹ̀ ìwọ tó o bá mọṣẹ́ ẹ̀ ò lè mọ̀ adẹ ṣí òbò yẹn fún ó dẹ̀ lóun fẹ́ máa fẹ́ mi mo ní òun mi ìfẹ́ yàwó ẹni tó ṣe ń fún un. ẹ bá ọ̀lọ́ọ̀kì ẹ̀. àṣírí bó ṣe ra ẹ tó bá mọṣẹ́ ẹ̀ ló lè ṣí. orin ló fẹ́ ṣe fún yín ìgbà tẹ́ sí tán bí ó ti ẹ mọ̀ ká ara lóbìnrin fi ń san orin ìwọ ló máa ṣọ́ra ẹ̀ so bó ṣe rí nìyẹn. ó ti tọ́ ọkùnrin okó ọ̀hún láti sọ yẹn wàá fi sínú bọ́kùnrin obìnrin kan bá ọkùnrin bá dúró ẹ láwìn yóò sanwó inú gbani wàá dé mọ́bẹ̀ wàá gbégbá yẹn sábẹ́ bẹ́ẹ̀ ni ẹ okó ọ̀hún ti tẹ́ fóde. ẹ jẹ́ kí n gbọ́dọ̀ wọlé kámẹ́rà ẹ̀ ọkùnrin sáfù. ọyẹ mú mi. so bó ṣe rí nìyẹn. Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́.
watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.